ẹ̀yin tèmi àgbàlá mọ̀ ń dán nǹkan wò lágbàlá rẹ̀. Ẹ tún wá gbọ́ bí àgbàlá Gabriel bó ṣe fẹ́ mú ọmọ ọlọ́mọ èyí tó fún lóyún tó bí ìbejì fún un ó tún ṣe fẹ́ mú mọ́lẹ̀ nínú ọ́fíìsì ẹ̀. Ó fẹ́ ṣe dọ́gì fọmọ ọlọ́mọ nínú ọ́fíìsì ẹ̀ nínú chọ́ọ̀chì. ẹ̀yin tèmi àgbàlá mọ̀ ti dán nǹkan wò mọ̀ ti bayé jẹ́. ẹ̀yin tèmi ó yẹ ẹ wá gbọ́ o. Ẹ gbọ́ nǹkan tí Ìyá Alájẹ courtroom show èyí tí etí wọn gbọ́ láti ọ̀dọ̀ ọmọbìnrin yìí eléyìí tún gbẹnu tó lẹ́tìkẹ́ o. tú wọn síta. ìdí ni wípé ó ti fún ọ lówó oúnjẹ o kó má di pé Ìyá Alájẹ ò sọ débẹ̀ ó ti fún àwọn ọmọ yẹn lówó oúnjẹ o. ilé padà béèrè pé lórí ọ̀rọ̀ ilé tí ọmọ yẹn lọ wò lọ́jọ́ kìíní àná wọn máa padà gbalé mọ́. ṣé àpé mi ti ṣe ti tèmi pé grandma ti ṣe tiẹ̀ pé àmì ìfẹ́ máa tọ́jú ọmọ ọlọ́mọ mọ́mọ tèmi èmi ti yan owó ti tèmi pé kó lọ gbalé kó máa dẹ̀ fún wọn lówó oúnjẹ ìyẹn ti lọ ó ti ń fún un lówó oúnjẹ ní téèyàn bá ṣe máa sọ ó ń fún àwọn yẹn lówó oúnjẹ ní ọ̀sẹ̀ ìjọ tó bá stop ẹ̀ máa drag ẹ ọjọ́ tó bá tọ́jú àwọn ìbejì yẹn mọ́ máa drag ẹ. ẹ má jẹ́ gbàgbé nípa ọ̀rọ̀ ìyá ìbejì ìgbà tó di last year tá a sì ṣe láti jà láti máa tá a sọ̀rọ̀ mọ́ tó di last year August ni lọ́ọ̀yà ẹnìkan bá get in touch pẹ̀lú mi ó bá lóun lọ́ọ̀yà bí owó la bí àbí nǹkan ló bá send message pé my fellow colleague nǹkan kan òun ní client òun o lórí ọ̀rọ̀ àgbàlá. mo ní kí ni client ó ní pé àgbàlá fún client òun lóyún ó ṣàṣọ pé bọ̀ wá ní láti sọ̀rọ̀ ó ní òkè ẹni yẹn bá pè mí lórí fún a sọ̀rọ̀ about bí i 35 minutes so lọ́ọ̀yà yẹn wá ṣàlàyé fún mi wípé àgbàlá fún lady kan lóyún o ó bí ìbejì ó dẹ̀ sọ pé mo mọ̀ ń pẹ́ ọlọ́mọ ṣàánú mi mo mọ̀ àwọn ọmọ náà ó lọ́mọ mo ṣe dáadáa sóhun àmúlọ́lọ́ ní gílámà ni ẹjọ́ kí ló kan lọ́ọ̀yà lọ́rọ̀ kí ni mo ṣe wọ́n ní rárá mi ò ṣe o wípé àwọn ọmọ yẹn wọ́n sì ṣẹ́ lẹ́yìn tí mo bá àgbàlá sọ̀rọ̀ yẹn tí mo bá àgbàlá sọ̀rọ̀ pé kó máa fún wọn lówó pé kó gbalé ìkọ̀kọ̀ ó wá fún un lówó díẹ̀ ó fún un ní ó fẹ́ gbalé ìkọ̀kọ̀ wọn wá padà gbalé ìkan tèmi tí wá padà mọ̀ lélẹ̀ gbàtí náà yẹn wá pè mí pé ó gbọ́mọ lọ hospital kára ọmọ yẹn ò yá ọmọ yẹn ò rí owó hospital san àgbàlá ti stop láti máa fọmọ yẹn lówó so lọ́ọ̀yà dókítọ̀ ló wá lọ bọ́mọ yẹn gba lọ́ọ̀yà báwo ni bàbá rẹ ṣe máa jẹ́ gbajúgbajà tí wọ́n ń fún kọ́lé fún èèyàn tí wọ́n fún èèyàn ní owó ní orí social media tí ara ọmọ ìbejì lára wọn ìyá tí lady yẹn ẹ má gbàgbé pé ọmọ kékeré kò ṣiṣẹ́ kò rówó san ọ̀dọ̀ màmá ló wà màmá dàgbà wọ́n wá ṣàgbà lọ́yà mo lọ́rọ̀ kan ṣá láti lọ́yà sọ mo ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò mọ̀ pé wọn ò fún lówó oúnjẹ mọ́ sà mi ò ní mọ̀ sọ fún lọ́yà wípé mi ò bá sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ ní bá ń bímọ ọ̀rọ̀ náà ni ó pọ̀n màá lọ download ẹ̀ kò ní dí ó wà lórí YouTube ẹ máa lọ sórí YouTube ó wà live mo ṣe lórí YouTube náà ó wà lórí YouTube màá lọ kọ́ àwọn oníkọ́ tàǹpẹ̀sì wà mí wọ́n bá mi pè mí náà kọ́ọ̀tì díẹ̀díẹ̀ kó lè delete àgbè síbẹ̀ ní ìyá mi wọ́n wá sọ mi pé dókítọ̀ ló gba lọ́ọ̀yà fún lédi yẹn wọ́n ní kò fún lówó oúnjẹ mọ́ bá ní àdẹ sọ̀rọ̀ mọ́ gbogbo gbà yẹn àti ń jà mo bá send message sí mo bá send message sí pé báyìí ni o báyìí pé mo wá ní pé ọ̀rọ̀ wà o èmi àti àjọsọ mo ní tọ́ kí mo sáré pé kó máa fún ọmọ yẹn lówó oúnjẹ mo ní òfin ọmọ yẹn lówó oúnjẹ mo tó bá bí ẹ̀dá tí n bá padà pé ọmọ yẹn tó bá sọ pé òun fún mi ó ṣe pé lọ́ọ̀yà ti pè mí wọ́n ti fẹ́ gbé lọ́ọ̀yà mo ní ìwò èmi tiẹ̀ ti ń retí òjò ẹ̀sìn ẹ̀ ti ṣí mo ní tó bá ti rọ̀ báyìí mo ní wàá gbóhun wẹ́rẹ́ bàtà èmi ṣàṣọ fún àjọsọ̀rọ̀ kò lè pè mí o gbogbo táyẹn ni àwọn gbogbo àwọn mọ́mí yìí fẹ́ bá sọ̀rọ̀ kọ̀ọ̀kan yìí o kò gbé mọ́ o àti ń jà gidi mo ti tójú mo ti rọ̀ burúkú gbá orí ẹ̀ mi ò mọ̀rọ̀ kan láìsọ wọn padà wá ní kí n má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ìbí mo ṣe rí lọ́kàn mi mo ṣe máa ń sọ mi ìfọ̀rọ̀ pamọ́ so àtàsí àsọ̀rọ̀ kankan mọ́ mo ṣàṣọ mo nígbó wọ́n yà ti gbé wọ́n mo sáì mẹ́sì tó bí i 10 times kò gbé mo pé kò gbé kí n tiẹ̀ sọ̀rọ̀ burúkú gbá orí ẹ̀ pé kó lè lọ kí n lè tiẹ̀ ṣàánú ọmọ yẹn kọ́mọ yẹn ṣáà lè rí owó oúnjẹ ṣe gẹẹsì bí ṣàwọn tọmọ yẹn pé ọwọ́ ọmọdé mi ò gbọ́dọ̀ bínú jù lórí ọ̀rọ̀ ọmọ yẹn gbà tó ní mo mọ̀ kó lóyún torí wípé èmi ò lè máa fún lówó lójooṣù ẹni tó fowó okó kàn náà ni ó mọ sanwó oúnjẹ
ẹ tó bá fokó kàn náà ni mo sọ pé ilé máa bá bọ́ mọ́ kí n bọ́ mọ́ tèmi kí n tún mọ́ bọ́ mọ́ ọlọ́mọ òun ló sì dòbò ẹni bá dòbò ńgbà tó ń dùn mọ́ ìgbà tó dé yẹn ó yẹ kó tí yẹn gbé yẹn ṣe yẹn náà ìgbà tó yẹn tó dẹ̀ di odidi ó yẹ kí ìdọ̀bálẹ̀ ojoojúmọ́ náà kí ṣe kíni kó ṣe responsibility tiẹ̀ kí kò ní àbí ọmọ náà kó náà gbé tiẹ̀ mo bá ṣàṣọṣọṣọ mo bá bẹ̀rẹ̀ sí send message sí pé àpò gbogbo àṣírí máa tú àṣírí èmi mo máa kọ́kọ́ lọ síta mo ṣàbẹ̀ sí fógun mọ́ lọ́rùn mi ò pé lédì yẹn o torí pé lédì yóò sọ fún mi nígbà tí mo máa fi gbé lọ́ọ̀yà kọ́ pè mí ni mo bá ti bẹ̀ létà àtẹ̀mí àti mo wá padà pé Bólú mo wá pè ìyá àbèjì ní ìyá àbèjì báwo bá èmi wà kàn sáṣẹ́ ní mi sọ fún lédì yẹn gan mi ìjẹ́ kó mọ̀ pé mi ìbàgbàlà pé mo bá gbàlà jà wọ́n á ní alpha báwo ni báwo làwọn ọmọ ó lálàáfíà lọ wá ṣé dáàdì wọn ti fún ẹ lówó oúnjẹ ó ní bẹ́ẹ̀ ni mà wọ́n ti fún ẹ lówó oúnjẹ gbàkan mo wá tó pé ó ní mo ló wà ó lóun wà ní bóyá oṣù gbàgbé wọn kí ló ń ṣe ń bẹ ilé tó gba kọ́ṣọ́ tilẹ̀kùn mọ́lé ni wá ní àwọn ò gbálé mọ́ ọ̀rọ̀ mi fẹ́ sọ yóò ṣe é sọ o kí ló tẹ̀ ẹ̀ gbálé mọ́ ó ní ṣé bó sanwó ilé lójú mi kéde pé mo yọ owó ní ọ̀rọ̀ pé kí ara bí kó kọ́ńtínú sí pé òun sanwó ilé náà nígbà náà àlejò sọ pé ó lé oṣù àgbàlá fẹ́ wá wọlé yẹn fine mo ní jẹ́ kó wò á ṣẹ̀lẹ̀ máa yọ wá lóru wá máa wà wọ́n mẹ́ ṣùgbọ́n má jẹ́ kó dùn ẹ̀ mọ́ o jọ ti máa ń gbọ́ kótó kó bọ̀ ẹ̀ nìyá yóò tẹ̀ ta pa òbí gbúgbúrú nìyẹn tó bá mọ̀ kó fẹ́ fẹ́ jẹ́ kó fẹ́ openly kí bó mọ̀ kó fẹ́ openly kó lè mọ̀ wá dùn ọ́ mbẹ̀ bí ó bá wá láàárọ̀ tó bá dùn ẹ lọ́sàn kó dùn ẹ ṣùgbọ́n kò gbọdọ̀ fẹ́ yóò gbọdọ̀ fẹ́ pamọ́ ẹ̀yà méjì ní gbọdọ̀ òjòkú gbẹ kò gbá bí ọmọ kò ṣe kó mọ́ kò fowó kíní ránṣẹ́ sábà pé bí mo fún gúnmọ́ Ọlọ́run tó fi fún ẹ lówó oúnjẹ má jẹ́ kó dùn ẹ o Ọlọ́run sọ pé bó ṣe bímọ méjì nìyẹn méjì yẹn ò lè tán wọn tán o kọ́kọ́ ẹ fi balẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe ní ayé kò fi àti gbogbo àwọn aims ẹ tọ́nà bá dẹ̀ bó máa fẹ́ lọ́jọ́ iwájú but kò tiẹ̀ kọ́kọ́ sáfó kó bó ṣe wà kọ́kọ́ fi ọkàn rẹ̀ balẹ̀ ó ní àwọn mọ́mì ọ̀rọ̀ kókó ló ti ẹ̀ ṣe pé virgin gan ló ń fi bímọ ó já ọ̀rẹ́ ẹ̀ mo ló ti sọ náà lọ́jọ́ yẹn mo ti gbọ́ mo ní bọ̀ kí lè tẹ̀ fi wá gba ilé ẹ̀yin èèyàn mi mo ní mi ò ní parọ́ fún yín mẹ́wàá ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ ẹ má gbàgbé iléeṣẹ́ Sisi Alágbo ẹ lọ ra àgbo lọ́dọ̀ Sisi Alágbo màá padà parí sórí yẹn fún yín ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ ra àgbo lọ́dọ̀ Sisi Alágbo gbogbo ẹni tó bá ń wá ọmọ Àgbàlá Gabriel lọ ra àgbo infection lọ́dọ̀ Sisi Alágbo gbogbo àwọn kó fún ìyàwó ẹ̀ náà mọ̀ gbọ́dọ̀ mu oògùn infection ẹ lọ mu oògùn infection torí pé mi ò lè escape ẹ̀ ò ń dóbodóbò Father Abraham ẹ lọ sọ́dọ̀ Sisi Alágbo ẹ lọ ra oògùn ẹ lọ ra àgbo infection lọ́dọ̀ Sisi Alágbo kó mú kó fún ìyàwó ẹ̀ náà mú bẹ̀ ọ̀rọ̀ eré kọ́ ó wà dàbí àwàdà òótọ́ ni mò ń bẹ̀ sọ. Lẹ́yìn ìgbà náà iléeṣẹ́ Sisi Alágbo gbogbo ẹ tó bá ń wá ọmọ tó ti ní ìdádúró ọjọ́ pípẹ́ tó ní fibroid anti-fibroid crusher ìwọ tó bá nídìí ọmọ tó pé mo ti ń wóyún mo ti ṣe IVF ó ti fẹ́ẹ̀lẹ̀ nǹkan ọkọ̀ lọ mú àgbo wàá fi lóṣooyún wàá fẹ́yìn ọmọkan a lot of testimonies ló wà ọmọ kan wà àṣẹ̀ṣẹ̀ bí ọmọ bébì lẹ́nu ọjọ́ mẹ́ta ṣe pé némi ẹ ti wà mí ìmọ̀gbà tó máa lọ ṣe némi ọmọ yẹn bí wọ́n ti ṣe ọ̀sẹ̀ yìí wọ́n máa bí wọ́n next week pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ni àgbo kọ́ọ̀pù kan àgbo 100 naira báyìí ó lè bí ìbejì ó lè bí bẹ̀tà kó mọ̀ bóyá Bólú ìyàwó Àgbàlá Gabriel mi ò mọ̀ bóyá ìbejì náà bóyá ọmọ àgbo Sisi Alágbo tó fi bí ìbejì àmọ́ torí àwọn tó mọ̀ mu àgbo Sisi Alágbo wọ́n mọ̀ bí ìbejì mọ̀ bẹ́ẹ̀ ọkùnrin láti wọ́n tó wà ní tó máa ń mu àgbo Sisi Alágbo wọ́n lọ́wọ́ wọ́n máa ń bímọ ọkùnrin láti lè sọ bóyá Bólú náà mú bẹ́ẹ̀ so ẹ lọ sọ́dọ̀ Sisi Alágbo ó wà ní ẹlẹ́ẹ̀lẹ́ ń bẹ̀ yẹn tẹ́ bá ti délẹ̀ ilé ẹ̀wọ̀n mọ́tò tó lọ sọ́nà Ológun Ẹrú iwájú Larimat filling station ló wà ibẹ̀ ní iléeṣẹ́ Sisi Alágbo wà ẹ ra àgbo lọ́dọ̀ iléeṣẹ́ Sisi Alágbo Olúwa ló fún wa ṣe kì í ṣe ènìyàn mélòó láàmú sọ táwọn parọ́ ẹ lọ kàn sí iléeṣẹ́ wọn ẹ bá wọn dàwọ́ pọ̀ iléeṣẹ́ Sisi Alágbo ojú òní tì wá o ẹ ṣe a lè mọ̀ pé fóònù nọ́mbà rẹ ẹ pè mí tẹ́ bá nídìí fóònù nọ́mbà Sisi Alágbo àbí kẹtì ẹ sọ pé ẹ bá lórí péjì ẹ di Sisi Alágbo wà lórí Facebook Sisi Alágbo fóònù nọ́mbà ẹ wà ń bẹ tá a bá pè àkéní àwọn wàhálà àwọn TikTok ti pọ̀ jù ibi tí mo wá bọ̀rọ̀ mi lọ táwọn apárọ́ ibi dẹ̀ tí wọ́n ní ọmọ pé lọ mú ṣòkòtò rẹ mú o bọ̀ láti ìgbà náà ní téèyàn bá ṣe jẹ́ ká sọ wọ́n ti ń fọmọ ìlówó oúnjẹ ní ọ̀sẹ̀ tọmọ yẹn dẹ̀ rí gbà
bọ̀ ó ṣeé ṣe kó gbé pé ó lè tà sí gbà mí ò bọ̀ at least ó ṣáà máa ń rówó oúnjẹ ṣé ọmọ yẹn dẹ̀ rí tí ò bá ní sùúrù kó má di pé owó kankan ò ní jáde mọ́ àdè lè pariwo rẹ̀ mọ̀ pọ̀rọ̀ social media tó má ti gbójú ẹ̀ jáde tán ní kó wá máa rojọ́ èmi ń gbé yẹn kan máa rojọ́ o láti bẹ̀rẹ̀ sí rojọ́ ẹ̀kan máa rojọ́ náà ní tó wáyá wọ́n lè yọwọ́ lọ́rọ̀ ọmọ yẹn ta ni ó máa bọ̀ lọ ọgbọ̀ngbọ́n báyìí ní àgbàlagbà sọ pé a fi ń pàkúnmọ́ rẹ̀ pọ̀ àdúgbò aláṣẹ máa ń sọ mo ṣọ́ra ní sùúrù pé kọ́mọ yẹn kí tiẹ̀ má gbé mi ìfẹ́ rojọ́ kìrìkìrì kí n gbá sọ social media pé bí èèyàn bá rìn àjò ọmọ yẹn jẹ́ torí bàbá Àgbàlá ló ní ọmọ yẹn ò ní DNA èmi rí àní kan gbé fóònù ó gbé kíní fáànù tó máa ń ṣe tó máa ń fẹ́ tó ń pàtí ó gbé dání báyìí bó ṣe báyìí ó ń wàásù nìyẹn àwọn grandson mi ó ń wàásù báyìí ìkan wá ṣe báyìí sí kejì ẹ̀ lórí mo ní Bólú eléyìí ṣe dìdì wáǹsì fún kejì mo wá ní mo lè ṣe wá ṣọ̀rọ̀ nígbà bọ́rọ̀ ṣe wáyé ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó ní bàtà mo ní òsọ mi pé orílẹ̀ tí òun lọ gba owó padà ni mo ní ìwọ ọmọ yìí kò ṣọmọ gidi kó tọ́jú àwọn ibi tó wà kọ̀ǹdọ̀ sí kó ní Àgbàlá ṣe máa gbé bẹ̀rẹ̀ tó máa jẹ tó máa gbádùn tó máa ṣe gbogbo ẹ̀ táwọn ọmọ àwọn máa gbẹ́rù bẹ̀ yẹn mo ní kó dà ọmọ lòun gbà ó lòun rí lé lóòótọ́ pé òun ti lọ sanwó mo ní ìmọ̀gbà tó sanwó wo ló ó dẹ̀ kọ́ tó sọ mi láti ní pé Àgbàlá fẹ́ wá wo ilé yẹn ó ní bẹ́ẹ̀ ni onígbà tó ń sọ fún wọn wọ́n sọ pé àwọn fẹ́ wá wo ilé yẹn wọ́n dẹ̀ nígbà tóun bá ń bọ̀ wípé kóun má mẹ́ni bọ̀dì dání o kóun wá o ìrìkan ó dẹ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé alpha ṣé látọjọ́ yìí náà ó dòkó ni wọ́n dú ẹ̀ èmi gan try now pẹ́ tí mo ti dú ẹ last kò yá gbé wá o ó ní mọ́mí ṣọpẹ́ dẹ̀dẹ̀ sọ fún mi pé mi ì gbọ́dọ̀ gbà kan dó mi mo ní tí màá sọ fún ẹ tẹ́lẹ̀ kọ́ wàá gbà kó dó ẹ ó ní ẹ nígbà tí òun wá lọ síbẹ̀ òun wá wọra gbé Táyé dání Àgbàlá tó fẹ́ mú kọ́mọ yẹn kó tó fọwọ́ mú zinc tọ́lẹ́ẹ̀tì àbúrò lè tó fẹ́ lò bóyá kó fọwọ́ mú ògiri Àgbàlá tó fẹ́ dú ọmọ yẹn nínú ilé tí ò sí bẹ́ẹ̀dì tí ò sí ṣíà ṣáfi ṣe ní. mo ní ṣé ò ṣàgbà kò dú ẹ àwọn onímọ̀ nígbà tẹ́sọ́ pé mi ò gbọ́dọ̀ jẹ́ kó ọmọ dáadáa ni á dáa fún ẹ ó gbọ́dọ̀ lóyún Àgbàlá sí ń plan pé ṣé ò ní lọ ṣe family planning ni mo ní family planning yóò tún wá mọ̀ ọ́ dú ọ yóò mọ̀ ọ́ dú ọ ó ní mi ò gbà ó ok ojú wa ṣe domi lẹ́ẹ̀lẹ́ lórí táìsì nílẹ̀ tútù àbí ó wà fọwọ́ ṣe mo wá bẹ̀rẹ̀ sí ìmájì pé ṣé wọ́n yẹn máa fi ọwọ́ mú ògiri sitting room ni tàbí ọmọ yẹn máa lọ síbi zinc kitchen náà bí kíni kitchen yẹn ṣé kí lẹ máa ń pè ṣé kábínẹ̀ àbí kíni mú kíni tébù yẹn bí wọ́n máa fọwọ́ mú kíni zinc àwọn agàndì sẹ́yìn ìgbà mo bẹ̀rẹ̀ sí wò pé wá yọ̀dí bọ́ńbọ́ lọ́mọ ẹ̀ gbọ́dọ̀ ṣe tàbí ọmọ yìí máa bọ́ sínú bedroom wọ́n wá ṣí ṣáwà wọ́n wá fọwọ́ mú irin ṣáwà dání tó bẹ̀rẹ̀ sí ìmájì pé níbo lẹ ti fẹ́ ṣe nínú níbo lẹ tó fẹ́ ti gbé mi jáde Fàdá Ibrahim níbo lẹ tó tún fẹ́ gbé mi jáde kò yé mi ọmọ yẹn dẹ̀ ó lè lè ṣe kí méjì ti pọ̀ lára ọmọ yẹn kọ́mọ ọlọ́mọ má tẹ̀tún lọ lóyún mi mo ní ṣe kò dùn ọ bó ṣe rí gbogbo ọmọ dání báyìí gbogbo plan work pé máa gbogbo máa gbé kinní kan báwọn ní kinní kan tó rí pé ó ti gbé ọmọ dání báyìí inú bá bí Daddy in the Lord bí Daddy in the Lord tí wọ́n ṣe ra nǹkan kan sínú ilé nìyẹn torí Daddy in the Lord wọn ò rí dọ́gì ṣe ẹ má gbàgbé pọ́mọ kékeré lọ́mọ ẹ̀ kò ní ìyá kò ní bàbá ọmọ alálùbáríkà very pretty girl ó chance ọmọ yẹn fine ọ̀la ó chance ọmọ yẹn yóò tún dú ọmọ yẹn ìbáyìí tún lóyún mi báyìí torí pé ó ṣeéṣe kó jẹ́ pé bóyá ọmọ yẹn bóyá ara ẹlẹ́dẹ̀ tó fi lè fi kíní virginity tó fi lè fi òye tó fi lè fi bí àkọ́bí tó fi já ọ̀rẹ́ tó fi bá àkọ́bí ó ṣeéṣe kó jẹ́ pé bí ara ẹlẹ́dẹ̀ bóyá tó kàn báyìí bóyá bá tún wà nínú báyìí mo bá sọ pé ó máa rántí nǹkan tí mo sọ nù bá ní àlára inú bá bí dádì ò ra ṣíà ẹ̀wọ̀n ọ̀rá bẹ́ẹ̀dì tó kàn ti ra bẹ́ẹ̀dì kan jù sílẹ̀ lẹ́ka àwọn yẹn máa fi sùn wọn ọ̀rá bẹ́ẹ̀dì síbẹ̀ wọn ọ̀rá nǹkan kan sínú ilé kò sí nǹkan kan tí wọ́n rà sínú ilé bínú ṣe bí wọn bọ́ ṣe lọ nìyẹn wọ́n bínú lọ ní láti ìgbà náà owó oúnjẹ nìkan ló fi ránṣẹ́ sọ́mọ yẹn ìgbà tó yún láńlọ́ọ̀dù tilẹ̀ kò mọ́nú ilé tí wọn ọmọ ìsìlẹ̀ nǹkan kan kó lọ lọ bá ní pé ló bá lóun wá sọ pé wọ́n àwọn ti pè pé ẹkọ́wẹ́ lágbàdo òde rí dọ́gì ṣe
ni ọmọ bá sọ pé òun bá sọ wọn pé má tán kókó wá sí wàhálà àti wọ́n tó ń pẹ̀ ló bá ní pé kọ́ bá ń kó owó lé wọ́n bá ní kó lọ bá ẹjẹǹtì ṣáàṣùwọ́ bá ṣùmọ̀ṣùmọ̀ lọ́wọ́ báwọn ò ṣe rí lé gbalẹ̀ òótọ́ ni mo sọ fún yín wàláhì mi ò parọ́ fún yín. Accurate gossip èmi sọ pé kì í ṣojú lásán ó dẹ̀ pé àṣàṣì wà ń bẹ̀ bí àwọn fẹ́ nǹkan lù ní lẹ́yìn àwọn tó ṣe pẹ̀lú àwọn afá yẹn. I'm telling you èmi máa kó sọ̀tọ̀ ọ̀tọ̀ fún yín ṣùgbọ́n òun náà ní lọ́wọ́ ìyẹn tẹ́yọ̀ bá dẹ̀ mọ́ jẹ náà lè ṣù máa ń ranjú kankan mọ́ kẹ́ ká sọ síta káwọn tí ó bá ràn lọ́wọ́ kan lọ ràn lọ́wọ́ ẹ̀yin tẹ́ fẹ́ ràn lọ́wọ́ kẹ́ mọ bí tẹ́ ti máa mú àdúrà yín kẹ́ mọ bí tẹ́ ti máa ràn lọ́wọ́ ẹ à lè bo irọ́ mọ́ra èmi ò tẹ́mi náà tó bá jí ọmọ mi ò ní bo irọ́ mọ́ra ẹ jẹ́ ká sọ tòótọ́ ẹ̀yin tẹ́ bá máa ràn lọ́wọ́ ẹ máa mọ̀ gọ́gọ́ bí tẹ́ ti fẹ́ ràn lọ́wọ́. màmá Esabod tí wọ́n bá bẹ̀bẹ̀ tán jáde màmá kẹ́ ẹ lè mọ̀ gọ́gọ́ bí tẹ́ ẹ ti máa sọ wípé ẹ gbọ́dọ̀ gbọ́ nǹkan báyìí mọ́ torí ẹ̀yin lẹ ń bá bẹ̀bẹ̀. Dorcas Adéyínká Ayèyé náà òun náà bá bẹ̀bẹ̀ ẹ mọ̀ bí tí ẹ ti máa sọ wípé ẹ ń bá bẹ̀bẹ̀ lóòótọ́ o ẹ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n dáríjì ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ ẹ fi ọ̀rọ̀ lélẹ̀ pé àgbọ̀dọ̀ gbọ́rùn kan báyìí mọ́ lórí afẹ́fẹ́ torí sàn mi before Fada Abraham wọ́n fi kíní nǹkan kiri ni o kí ọlọ́mọ kó mú ọmọ ẹ̀ so. ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa wọn ò lè sọ̀rọ̀ síta bóyá ó ń dùn mẹ́lòmíì wọn ò lè sọ̀rọ̀ àìmọye àwọn tó ń pè kankan fúnra wọn tó pé àwọn fúnra wọn máa pè pé ẹjá pàdé owó donation wa ògbò làgbàlá tó fi ń dún torí Ọlọ́run ìgbà mo tiẹ̀ tún gbọ́ pé òkè àwọn kan ló tún àwọn ní kinní kan ṣé àmọ́ kó padà tún dóbò láwìn mo tún gbọ́ lórí ìkànnì kó tún dóbò láwìn tí lédè kan sọ pé ó dòun kò sanwó mo ní àti kò sówó lọ́wọ́ dádì Fada Abraham lọ́jọ́ tó tún dóbò láwìn ni àmọ́ kó owó donation wa ẹ fi dóbò fáyẹn kò tiẹ̀ sí kò sí Bukio Media mo ti dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan Bukio TV ẹ mọ̀ fowó donation ẹ mọ̀ fi dóbò àtúbínú ẹ tí wọ́n ń dóbò láwìn tó kò yẹ kẹ́ ẹ sanwó òbò àìmọye òbò lẹ́tì bàjẹ́ gbogbo àwọn yọ̀ǹgà tí ẹ kọ́ rí lè márì tó bá yá kàn kọ́ fẹ́ yàwó alálùbáríkà gbogbo pátápátá ẹ ti tẹ́ẹ̀sì wọn wà mélòó náà ló fẹ́ ṣe ìmí wà ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì òun ò rí ẹ mọ́ ẹlòmí àti pé wọ́n pè ẹ dẹ̀ máa mọ kíní kan ó tún wọ́n máa ṣe kíní kan o ó máa ń gbé fóònù sí disappearance kẹ́lẹ́ máa ń sọ wá ṣé disappearance ló máa ń pè TJ Bakare good afternoon disappearance message eléyìí mo sáré ṣe lọ́dọ̀ tèmi ni gbogbo conversation wa tẹ́ ẹ bá ti bú tẹ́ bá ti sọ báyìí tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún ẹ asáré lọ gbé sí yóò wá parọ́ pé òun ò rí àbí nǹkan ó ń gbé fúnra ẹ̀ ló mọ́ ń gbé ìgbà tí dédì yẹn wá sọ pé nígbà tí táwọn ń pè lórí kinní kan pé kó fọ̀rọ̀ kó sọ kó fi evidence hàn gbogbo mẹ́sẹ̀gì wọn tó wá ní ó gbé sí disappearance message mo kàn rẹ́rìn ni Evangelist Tọ́pẹ́ ó sórí mi ìdẹ̀ kì í ṣe pè fún yàn o ẹ jẹ́ kí n block account mi ò rán ẹ náà tí ò rí mo rán ẹni èmi ẹ parọ́ mo ti block ẹ jàre kò wò mí mọ́ mi ò kí parọ́ fún yàn nǹkan téèyàn bá ṣe ẹ jẹ́ ká sọ mi ò ní parọ́ ní ìgbà tí mo ti fẹ́ ṣe tí mo ti jáde síta pé mo fẹ́ ṣe disclaimer tí gbogbo àwọn èèyàn bẹ̀ mí gbogbo àwọn tí mo pè tí mo sọ fún mo pè àwọn èèyàn mo sọ fún wọn báyìí gbogbo sórí tí mo sọ lónìí Gloria Apostle lè sọ pé òun ò gbọ́ rí mo ṣàlàyé àwọn kankan fún Gloria Apostle pé ọ̀rọ̀ yìí lágbára o mo jẹ́ kí ẹ mọ̀ yìí pé disappearing message ṣe yóò bá sọ pé èéfín ni wà àṣepamọ́ ló wà kò sáṣegbé gbogbo nǹkan bá ṣe I tried my best láti jẹ́ pé ká tọ́ sọ́nà
pé kó má ṣubú kó má jábọ́. I try my best láti bá aṣọ tọrọ gbogbo àwọn tó súnmọ́ mi mọ̀ pé mi ò kí ń parọ́ bó bá ṣe ni mo ṣe máa sọ tó bá ṣe ní lọ́kàn mi mo ṣe máa sọ mo dẹ̀ máa sọ fún àwọn pé ìlú gangan nílé ayé kì í ṣe pé bóyá èèyàn lè ṣe mistake o ṣùgbọ́n tó bá ṣe rí lójú mi tó ṣe rí lọ́kàn mi lèmi ṣe máa sọ tèmi ìlú gangan ni ní tó bá kọjú sẹ́nìkan ó máa kẹ́yìn sẹ́lòmíì. Kò discipline rẹ̀ rárá. Mi ò sá fún ọ̀rọ̀ àgbàlá o. Gbèrè Apostle ló dá mi lóhùn ní yes o. Mi ò sá fún ọ̀rọ̀ àgbàlá kò lè sọ̀rọ̀ jáde ẹ̀rí wọ́n ṣe olóògbà ṣe kiri kan gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn pamọ́ mi lọ́tún lósì. Mi ò bínú nítorí pé ẹ ò mọ ohun tó ń lọ. Èmi náà ń dúró ni pé kíkà máa ṣẹlẹ̀ èmi náà ń dúró di pé kémi náà ní opportunity kí n fi sọ